Ẹ káàárọ̀ o, mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tó bá ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn òde. Ṣàlàáfíà ni, ṣé gbogbo nǹkan ń dùn? Mo kọ́mọdé mo kí alàgbà. Ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni mi ní pẹ́ lórí ẹ̀. Ẹ jẹ́ kí àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká fúnra. Torí pánsá ò fúnra, pánsá jáná. Àjà ò fúnra àjà ò jìn. Onílé tí ò fúnra, olè ló máa ń kó. Nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí à ń bá lọ náà ni. Tí a bá ní ká wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, màá rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ jẹ́ ká ronú dáadáa nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń ṣe. Àgàgà ẹ̀sìn Mùsùlùmí, kò sí ìlú tó bá ti pa àṣà àti ìṣe ẹ̀tì tán máa ní ìlọsíwájú láyé torí wọn ń mọra wọn mú. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wèrè yìí. Ìkan nínú wọn bí Sàráfà bí dùnú ń jẹ́ mi morúkọ ẹ̀, ó máa rán mú sọ̀rọ̀ báyìí ni. Ó sọ pé kò sẹ́ni tó gbúdọ̀ ya fọ́tò, pé ànábì wọn ò ya fọ́tò torí ará oko lànábì, pé ànábì wọn ò ya fọ́tò, pé nítorí pé ìdí èyí kò sẹ́ni tó gbúdọ̀ ya fọ́tò. Ẹ máa wọn àwọn ọ̀rọ̀ òdì, nǹkan òdì tó ń kọ́ wa nílẹ̀ Yorùbá tí ò tẹ̀ bá àṣà wa mu, tó jẹ́ pé ìran àṣẹ̀ṣọ́ ni wá. Àfáà wèrè yẹn sọ wípé kò lẹ́tọ̀ọ́ kéèyàn ya fọ́tò, ṣùgbọ́n ó lè lọ gba award kan yà ní fọ́tò ń bẹ̀ kó dẹ̀ gbé dání, kò dẹ̀ sá fáwọn yẹn pé kò yẹ ká ya fọ́tò mi lè ya fọ́tò. But ó máa wá sí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, a máa kọ́ wa ní ẹ̀kọ́ òdì tí Muhammed káwọn ìyẹn, tó yẹ pé Muhammed ṣe gbogbo ìyẹn láti kọ́rọ̀ lé ayé jọ ni, kò sí nǹkan kan tó sọ pé Muhammed ò sí lọ́rùn kankan. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló wà fún kí èèyàn kó máa da ọkàn èèyàn láàmú, kó máa control ọkàn èèyàn. Nǹkan tó rọ̀ ọ̀nà bẹ́ẹ̀ yẹn wà fún nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àlàtí ká lajú wa dáadáa, ká worú àwọn nǹkan tí ẹ̀sìn tó máa ń mú wá nìyẹn. Ó ní kò yẹ kéèyàn máa ya fọ́tò. Àwọn kan ní rárá, ó yẹ kéèyàn ya fọ́tò sórí fóònù. Àwọn kan ní rárá, kò yẹ kéèyàn yà kó gbé sára ògiri. Orí wọn ti dàrú. Wọn ò mọ nǹkan tó yẹ kán, wọn ò mọ nǹkan tó kàn lé ayé wọn. Ayé ń lọ síwájú, wọ́n fẹ́ mú wa padà sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ jẹ́ n tún gbé fún wa. Wọ́n tún sọ wípé kò yẹ kéèyàn máa kí ìyá ẹ̀ kó dọ̀bálẹ̀. Pé kò yẹ kí àwọn wèrè olórí burúkú atọrọjẹ ganu sí àfáà, wọ́n ní kò yẹ kán máa dọ̀bálẹ̀. Ẹ lọ mọ́mọ yín kúrò nílé kéwú, ẹ máa mọ́mọ lé kéwú. Wọ́n á máa gbé sọmọ yín pé tẹ́ bá ti délé ẹ má dọ̀bálẹ̀ fún ìyá yín, ẹ má dọ̀bálẹ̀ fún bàbá yín. Ìwọ ló dẹ̀ náwó yẹn lọ sílé kéwú, which means terrorist ló lọ ń kọ́ àwọn ọmọ ẹ. Náà mo tó yẹ kó lọ fi síbi iṣẹ́ kó kọ́ bọ́ ṣe ń ṣiṣẹ́. Eléyìí tó mọ́ ẹ máa fi lé bí 8, 9, 10 years nílé kéwú yẹn jẹ́ kó lọ kọ́ṣẹ́ kan tó bá dé láti school. A lè wúlò fún lọ́jọ́ iwájú torí kò sí nǹkan tí kéwú wúlò fún. Àwọn àfáà wèrè yìí wá, wọ́n ní kò yẹ ká máa dọ̀bálẹ̀ fún àwọn òbí wa mú. Farouk gbogbo wọn, ẹ lọ wo fídíò kan tán ṣe. Wọ́n kúnlẹ̀ lẹ́ẹ̀bí 3, 4 kan tó déwájú Sùlú Gàmbàrí. Wọ́n wólẹ̀ 3, 4 kan tó déwájú Sùlú Gàmbàrí. Wọ́n dẹ̀ wá ń wá láti ìlú wọn wá sí ilẹ̀ Yorùbá. Wọ́n máa kọ́ àwa Yorùbá ní ẹ̀kọ́ òdì. Ṣùgbọ́n nǹkan tí àwọn kọ́ wa yẹn ìdàkejì ẹ̀ làwọn ń ṣe. Òun mo fi ń pe àwa ọmọ Yorùbá pé àṣà àràbù ní Islam. Ẹ̀sìn tán mú wá ó máa ń bá àṣà èèyàn mu ní. Àṣà àràbù ní Islam. Ìwọ tó bá ń bá wọn ṣe Islam, ó ṣe Islam torí Ọlọ́run. Ọlọ́run kò lè sọ nǹkan kan fún yàn kankan. Torí Ọlọ́run ọba ló dá gbogbo wa. Bó ṣe dá gbogbo wa ló fẹ́ràn gbogbo wa. Ló dẹ̀ fẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká máa ṣe dáadáa sóhun níwọ̀nba tó bá lè ṣe. Kò sí nǹkan kan Ọlọ́run pẹ̀lú bó bá ṣe lo ilé ayé ẹ. Gbogbo eléyìí tán mú wá pé Ọlọ́run sọ pé ilé Kaaba lòun ń gbé ní Mẹ́kà. Ọlọ́run ò nílé lọ́dọ̀ wa. Mo kàn wá fi fídíò ìró ẹ̀yin òbí mi tẹ́ bá ń gbọ́. Tẹ́ ṣe ń fọmọ yín lọ lé kéwú, tẹ́ jẹ́ kán máa kọ́ lẹ́kọ̀ọ́ òdì. Tẹ́ ẹ̀ bá ṣọ́ra, ayé àwọn ọmọ yẹn máa dàbí ayé àwọn Afghanistan ni. Àwọn ọmọ yín máa délé,
ẹ̀yin bàbá tó jẹ́ wípé ẹ̀ ń lọ sọ́jà ẹ̀ ń tiraka lọ́tún lọ́sì láti jẹ́ kọ́ ọmọ yín ṣoríire ẹ̀ rí pé ọmọ yín lọ lé kéwú ọmọ yín ò ní máa dọ̀bálẹ̀ fún yín mọ́ tó bá délé kò ní respect yín alẹ́sìn wọn ò gbà bẹ́ẹ̀. Gbogbo àwọn àfáà yìí kẹ̀dẹ̀ rí ọmọ tí wọn ò sí ní Nàìjíríà ní gbogbo àwọn àfáà tán kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ òdì yìí ọmọ wọn ò sí ní Nàìjíríà wọ́n ń rówó kẹ́mọ Farouk yẹn ó lọ fẹ́ ọmọ emir àwọn olówó ń fẹ́ra wọn ọmọ títì ẹ̀ wọ́n rí bọnú òṣì ọmọ tiẹ̀ ló máa kágbádá fàfà ọmọ tiẹ̀ ló máa ṣílẹ̀kùn àfà ọmọ tiẹ̀ ló máa ṣe àná kọ́mọ̀lá nìkan àwọn dẹ̀ máa ṣoríire. Mo ti sọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́rin kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ìmúnilẹ́rú náà ń pè lẹ́sìn. Ìwọ tó bá ń bá wọn ṣe ẹ̀sìn kan àbò ń bá wọn lọ chọ́ọ̀chì ni o àbò ń bá wọn lọ sí kinní kan ni o ìmúnilẹ́rú ló lọ ń ṣe o lè pe Ọlọ́run Elédùmarè nínú ilé ẹ̀ kó dẹ̀ jáde kó máa bá tiẹ̀ lọ. Ọlọ́run ò rán ẹ níṣẹ́ o fẹ́ lọ dárí ẹ̀ṣẹ̀ jẹ nìkan àbò dárí ẹ̀ṣẹ̀ jí nìkan kò sẹ́ni tó lè bá ẹ gba àdúrà ẹ̀ṣẹ̀ tó bá dá lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè. Ìwọ náà ló máa jókòó ló máa ṣiṣẹ́ ló máa fẹnu ẹ tó ilé ayé ẹ ṣe àti tàwọn ọmọ ẹ. Eléyìí tó máa fi jẹ́ kí àwọn ọmọ ẹ kán lọ máa ṣerú lọ́dọ̀ àfáà tí àfáà máa wá kẹ̀yìn àwọn ọmọ ẹ sí ẹ tó máa sọ fún ẹ pé ọmọ ẹ ò gbúdọ̀ dọ̀bálẹ̀ fún ẹ ọmọ ẹ ò gbúdọ̀ kúnlẹ̀ fún ẹ ọmọ ẹ kó tó mọ̀ ó ti di ọmọ Afghanistan wọ́n ti lọ ń train ẹ bọ́n ṣe ń yìnbọn bọ́n ṣe ń gúnyàn nìkan. Ẹgbọ́n nǹkan tí Táwọn Ìwó sọ ó lóun ti kó àwọn ọmọ kan jọ àwọn ọmọ yẹn ti ń train ìjà wọ́n ti ń kọ́ wọn bọ́n ṣe ń gúnbẹ wọ́n ti ń kọ́ wọn bọ́n ṣe ń yìnbọn ó fẹ́ kọ́ ọmọ tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Ẹ wo wèrè yẹn tó lọ sí Ìlọrin tó lọ ń wólẹ̀ a wá sílẹ̀ Yorùbá a wá máa sọ bá àwọn Yorùbá pé ẹ má kúnlẹ̀ fún bàbá yín ẹ má respect ọba Yorùbá láti ẹ̀rí fíjù. Gbogbo ẹ̀yẹn wọn Yorùbá ti pera yín ní mùsùlùmí ẹ lọ ka ẹ̀sìn yẹn ẹ lọ mú nǹkan ìdí ẹ̀sìn yẹn kẹ̀dẹ̀ mọ nǹkan tí ẹ̀sìn yẹn ń jẹ́ pé wèrè ló ń ṣe ìsìláàmù wèrè asínwín ló ń ṣe ìsìláàmù. Tó o bá ka gbogbo ẹ̀sìn yẹn tó bá wò ó wàá rí i pé ẹni tó ń ṣe ìsìláàmù kì í ṣe èèyàn gidi torí wọn ti kó ẹ lẹ́yìn wọn máa ń kó àrùn ọpọlọ síyàn ni èèyàn á máa ríra ẹbí pé bóyá Ọlọ́run èèyàn sin lọ́run ni. Ìwọ tó ló ń fẹ́ sin elédùn Allah tó yẹ pé ó máa kọrí sí Kàbá tó máa fẹ́ sin yẹn wàá kọrí ẹ̀ sí Kàbá wọn ní nínú àlùkùránì ó sọ pé Ọlọ́run lé Kàbá ibẹ̀ ni Allah ń gbé. Ìwọ tó bá mọ̀ pé o kàn bá wọn ṣe ẹrú lárúbáwá ni o gbúdọ̀ dírẹ́sì bíi ti lárúbáwá kó tó lọ sí Allah o lè fi Yorùbá ka Kùránì. That tells you pé àṣà àti ṣe lárúbáwá ló ń ṣe kì í ṣe ìsìn Ọlọ́run rárá. Ẹ̀yin òbí tẹ̀sẹ̀ ń bímọ tẹ́fẹ́ kílé ayé ọmọ yín ní ìlọsíwájú ni mò ń pè. Tẹ́ ẹ bá mú ọmọ yín lọ lé kéwú ẹ̀ ń bá yá àwọn ọmọ yẹn jẹ́ ni. Ọmọ yẹn máa sọ èdè ẹ̀nù á sọ àṣà ẹ̀nù á sọ ilé ẹ̀nù á sọ orúkọ ẹ̀nù especially ẹ̀yin tẹ́ ń sọ ọmọ yín ní orúkọ mùsùlùmí ẹ má sọ ọmọ yín lórúkọ àràbù mọ́ orúkọ tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ torí ní gbogbo àwọn èèyàn wa mo rí pé most of them they don't even know what they are doing. Wọ́n kàn gbọ́ pé bàbá mi inú ìsìlámù náà bí mi sí ibẹ̀ lèmi náà mo ti ń ṣe ìsìlámù nìyẹn. Wọ́n ò lọ kà nípa ẹ̀sìn yẹn fúnra ara wọn pé ẹni tí mò ń tẹ̀lé yìí báwo ló ṣe rí. Ìwọ tó o bá jẹ́ òríjìnà mùsùlùmí tó o bá gbàgbọ́ nípa nínú àlùkùránì fi sọ fún ara torí àwọn mùsùlùmí kan máa ń sọ pé ẹni tó bá ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ kó máa sọ pé kó búra pé Ògún yẹn ni kó pa òun kó búra pé Ọya yẹn ni kó pa òun ikú kan ló máa pààyàn. Ṣùgbọ́n ìwọ tó o bá jẹ́ mùsùlùmí tó dẹ̀ gba ànábì gbọ́ búra kò dẹ̀ sọ pé gbogbo nǹkan tó gbẹ̀yìn ànábì ni kó gbẹ̀yìn ẹ nílé ayé bí ìgbẹ̀yìn ànábì ṣe rí ni kó ṣe rí fún ẹ. Ìwọ tó jọ́ òríjìnà mùsùlùmí tó bá wọ fídíò yìí sọ fúnra pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ànábì nígbẹ̀yìn ayé òun ni kó ṣẹlẹ̀ sí ẹ. Ẹ̀san ló kó lórí ànábì torí ànábì ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ kú níṣojú ẹ̀ ni eléyìí tí ò kú níṣojú ẹ̀ kò pẹ́ tá ànábì kú náà pa ọmọ yẹn wọ́n pa ọmọ yẹn wọ́n tún fi ẹran ẹ̀ wọ́n tún lọ fi sórí gúnrígùn ìlú ni. Because ànábì náà pa àwọn ọmọ ọlọ́mọ nígbà tó wà láyé ẹ̀ ó dẹ̀ jẹ májèlé kú ni ó dẹ̀ tòṣì kú ni. Ànábì tòṣì kú nítorí ẹ̀san ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí ànábì gbà òun ló jẹ́ gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sí. So irú ẹni bẹ́ẹ̀ yẹn ni wọ́n wá ń pè láṣáájú ni wọ́n wá ń tẹ̀lé ó jẹ́ ronú ẹ kó má bàa sọnù ronú ẹ kó má bàa sọnù.
kó wára ẹ rí, kó padà sílé àwọn bàbá àtìyẹ́ ẹ, kó wára ẹ rí, kó mọ nǹkan tó ń ṣe. A tún máa sọ lọ́jọ́ míì.